káàbọ̀ sórí àsùnwọ̀n ti Ìjẹ̀bú Rẹwà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, àwa la máa ń mú àṣà, ìṣe, ayẹyẹ oríṣiríṣi èyí tó ṣẹlẹ̀ lágbègbè Ìjẹ̀bú wá sí ojú amóhùnmáwòrán yín. Lọ́jọ́ tòní ìrìnàjò gbé wa lọ sí ìlú kan, ìlú pàtàkì ní abẹ́ ìbílẹ̀ Òdògbolú tí à ń pè ní Oke Orundun. Kí ló ń ṣẹlẹ̀ ní Oke Orundun? Lọ́jọ́ tòní ni wọ́n bẹ̀rẹ̀ ayẹyẹ Oke Orundun Day ti 2022 níbi tí oríṣiríṣi ayẹyẹ tó ti ń wáyé. Ẹ̀yin èèyàn ẹ jókòó, ẹ máa tẹ̀lé wa ká lọ bá a ti ń fi ṣe àfihàn oríṣiríṣi àwọn ètò èyí tó wáyé ní Oke Orundun 2022. Ẹ máa bá wa lọ. Ǹjẹ́ ẹ ti máa ń sá eré ìdíje tẹ́lẹ̀ àbí eléyìí ni àkọ́kọ́ yín? Eléyìí ni àkọ́kọ́ mi ní máa ń sá. Gẹ́gẹ́ bí ipò kẹta tí ẹ gbé, báwo ni inú ṣe dùn tó? Inú mi dùn nítorí pé mi ò ní ọkàn pé màá sá. Mo dẹ̀ sá mo dẹ̀ ní ipò kẹta. Ẹ ṣé gan. Ẹ jẹ́ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Samuel Promise. Ipò wo lẹ gbé nínú eré marathon ti Oke Orundun ti ọdún 2022? Mo gbé ipò kejì. Báwo ni inú yín ṣe dùn tó? Inú mi dùn torí pé mo múra fún tẹ́lẹ̀ but mo padà gbé ipò tí mo fẹ́. Ǹjẹ́ ọmọ iléèwé ni yín? Bẹ́ẹ̀ Kí lórúkọ iléèwé yín àti wípé kíláàsì wo ni ẹ wà? ìgbìlẹ̀ community high school wà ní SS2. Ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Samuel Promise. Kọ́ yín. Mr. Fantasis. Ipò wo ni ẹ gbé nínú eré marathon ti ìlú Oke Orundun ní ọdún 2022 yìí? Ipò kílẹ̀ pé? Báwo nínú yín ṣe dùn tó? Kí eré yìí tó bẹ̀rẹ̀, ǹjẹ́ ẹ ti rí àbí ẹ ti ní lọ́kàn tẹ́lẹ̀ wípé èyí lè máa gbégbá orókè? Mo ti rí ibi iṣẹ́ lọ ní mo wà àjọ tí mo fi sáré tí mo fi wá pé yá ọ̀fẹ́ gbégbá orókè mo fẹ́ gbé ìfòkínní nínú mo ṣe wá tí mo lọ kọ́ ló gbẹ́gbà tí àmì mo lè gba ìfòkínní náà. Lẹ́ẹ̀kan sẹ́ bá wa dárúkọ yín. Mr. Fantasis. Ẹ ṣé. Bá wa dárúkọ yín. Ilé ìwé yìí. Kíláàsì wo lẹ wà? Ipò wo lẹ gbé nínú eré ìdíje marathon ti Oke Orundun? Báwo nínú yín ṣe dùn tó? Ǹjẹ́ ẹ ti máa ń sá eré yìí tẹ́lẹ̀? Ẹ ṣé. Kọ́ má gbé kó ọmọ wálé o, kọ́ má gbé kó ọkùnrin wọlé, kọ́ má gbé tóbi rẹ̀ wọlé o. Káwọn adé kó máa pẹ́ o, kágbà kó pẹ́ o. Nígbà kó má dé bá ní o. Ọdún àṣẹ ọdún ìwé ká mọ̀ sí rere o. Ká mọ̀ sàlàáfíà o. Kí ìṣòro kó má dé bá ní o. Ká má rí dààmú o. Dédé àwọn elétò ìlú Èkẹ́rẹ́kẹ́ kan má wòkun wọn wálé o. Mo ránṣẹ́ ní ṣètò ìmọ̀ kó má wáyé mọ́ o. Kó má wálé o. Ìyẹ́bọ̀dé olókè kó tẹ̀ ní lẹ́yìn o. Ibikíbi rà bá ń lọ kó ká máa bá dúréré àná pàdé o. padà sí àsùnwọ̀n ti Ìjẹ̀bú ní abẹ́ ìbílẹ̀ Òdògbolú ó ní àṣìwà.
àti àgbà àtọkùnrin àtobìnrin ni wọ́n ń pọn omi yìí. Kí ni ìdí tí wọ́n fi ń pọn omi yìí gan? Kí ni ohun ìṣẹ̀dálẹ̀ gan tí ó wà lẹ́yìn omi yìí? Ẹ máa bá wa kálọ. Ó jẹ́ omi ìyémòdì tó so gbogbo ìlú Òkun ló pátápátá. Omi yìí jẹ́ omi tó jẹ́ ìwòsàn fún gbogbo ọmọ Òkun tó bá bímọ tó jẹ́ ọmọ ìyémòdì kò gbọ́dọ̀ fomi gbígbóná mọ́ra. Omi yìí ló máa mì títí tó máa fi jáde 40 ọjọ́. Ẹnìkan bá torí bá fọ́ tó jẹ́ ọmọ Òkun tó bá bu omi yìí tó mú tó fi ṣanra kárẹ̀ àgbà. Omi jẹ́ ìwòsàn fún gbogbo ọmọ Òkun ní tilẹ̀gbẹ̀ pátápátá. Wọ́n ò ní ilé ká ẹni tó bá máa lò ó láìjà kó mú àbí kó fi ṣanra. Iṣẹ́ tó wà fún ìwòsàn jẹ́ fún gbogbo ọmọ Òkun ní tilẹ̀gbẹ̀ pátápátá. Ẹ ṣé sà, ní kúkú dájì kí lẹ lè bá wa sọ nípa omi ìyémòdì tó wà ní ìlú Òkè Orundun? Ohun tí mo lè rí sọ ni pé Orundun ẹni tó dá ìlú yìí sílẹ̀ ó jẹ́ kan gbòógì ní àwọn láti ilé rẹ̀ dá ìṣọ́. So nígbà tó dé Sókòdù pẹ̀lú àwọn ẹrú ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àti gbogbo àwọn fámìlì ẹ̀ nígbà tó dé sí Sókòdù ó bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀ láti Ilé Ifẹ̀ títí tó fi dé Níbì èyí tàbí pé Níbì ní ọ̀nà waterside. Nígbà tó débẹ̀ ó ló sọ̀rọ̀ base ilé yẹn lẹ́yìn ẹ̀ ló stáàtì ìlú bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀ again tó fi dé Ìjẹ̀bú-Òde. Nígbà tó dé Ìjẹ̀bú-Òde ó béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ àwọn èèyàn náà ló wà ní Ìjẹ̀bú-Òde kan ti ṣáájú ẹ̀ kúrò ní Ilé Ifẹ̀. So nígbà tó dé Ìjẹ̀bú-Òde ó béèrè lọ́wọ́ kan ṣé èèyàn kan ti wà wájú àwọn rárá wọn kò tí ì ṣe èèyàn kan wájú wọn ní Ọ̀kẹ́mú nìkan lẹni tó ti wà wájú. Ọjọ́ kẹta tó tẹ̀lé díje tó dé Àlá Ọ̀kẹ́mú yẹn jẹ́ èèyàn Àlá àbí òní baálé Àlá níbi àbí ọba ẹ̀ nígbà tó gbọ́dọ̀ Ọ̀kẹ́mú ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé èèyàn tó wà wájú ní kò ṣe èèyàn wá tó ṣe bẹ̀tì nígbà tó ti máa kúrò Ilé Ifẹ̀ ló ti dífá tó ti ta àwọn aláwo lọ tí wọ́n ti sọ fún pé orí òkè ni ìwé ẹ̀ wà then àti pé ìlà ìwọ̀ oòrùn ni ìwé ẹ̀ wà. So gẹ́rẹ́ tó sọ̀kalẹ̀ lókè Àlá ló dojú ẹ̀yìn lórí àrán lórí pé òkè wà ní left side òun ìyẹn ló fi mú tó fi yà sí ibi. Nígbà tó débi tó ń ṣe tó wà sábọ̀ lọ́hùn tó gbàgbé ẹ̀ nínú àwọn ọmọ ẹ̀ tó kó lọ́wọ́ nígbà tó ń bọ̀ láti Ilé Ifẹ̀ wá sick. Nígbà tó sick wọ́n á ní ó wá lọ dífá again wọ́n á sọ fún pé àrùn tó ń ṣe àwọn ọmọ ẹ̀ yìí pé òrìṣà alápàkọ ni kó lọ wá tó máa fi ètùtù. Wọ́n á fi yé pé olórìṣà alápàkọ yìí àwọn pẹ̀lú ẹ̀ wọ́n dìjọ dìde láti Ilé Ifẹ̀. Ẹni tí à ń pè ní tó ń pè ní Yémòdè Ìgbórè l'Abẹ́òkúta ló kọ́kọ́ dé sí. Lẹ́yìn ìgbà tó ti lo ọjọ́ pípẹ́ díẹ̀ ní Ìgbórè tí àwọn ọmọ Òǹdó sí ó ní tó rí ọ̀hún lọ ìwòsàn tó àbí àìsàn àbí ìwòsàn fáwọn ọmọ ẹ̀ wọ́n ní kó lọ wá obìnrin yẹn rí obìnrin Yémòdè ẹni obìnrin Yémòdè. So bó ṣe kó àwọn ẹrú ẹ̀ nínú àwọn ẹrú ẹ̀ tó ní kán bẹ́ẹ̀ sì ní sáàlì fún ibi tí arábìnrin wọn sọ fún pé Ìgbórè wọ́n wá mú ó ti pa láti ẹ̀fọ́ wọn pé tọ́ba ti rí kan sáà bẹ́ẹ̀ tiẹ̀ kó lè bàbá ń ṣe ìwòsàn fáwọn ọmọ. So ìtọ́jú ìgbà kan wọ́n dìjọ àtìwọn àtàwọn ohun tó wọ́n dìjọ wá sí Sókòdù yìí. Nígbà tó ń bọ̀ omi tó fi ń ṣe ìwòsàn fáwọn ènìyàn lọ́hùn lòun náà bù sí ní ìkòkò tó bù sí iwájú ìkòkò ní mo ṣe sẹ́yìn. Omi yẹn ló nígbà tó tán ti sọ fún pé àtìfẹ́ dé ibi tá a lọ ó ti dí ìkòkò yẹn kílẹ̀ ní orí
sí òkè nǹkan bẹ́ẹ̀ tómi yẹn fún omi tó wà ní ẹ̀ tó fi dànù dídànù tó dànù yẹn infection yìí ti di èyí tó lẹ́yìn eléyìí nígbà tó débi tó bẹ́ẹ̀ sì ní ṣe ìwòsàn fáwọn ènìyàn wọ́n wá ó lo oṣù mẹ́ta ló dá tó máa padà sí gbòòrò ṣùgbọ́n kò lè padà lóṣù mẹ́ta wọ́n wá rán èèyàn kan ìgbéyìn pé kíyẹn lọ wò wá ẹni tọ́rọ ẹ̀ Bàgọ́jú náà ń pè so nígbà tí yẹn máa fi débi tí yẹn tún rí pé màmá yìí tí ò wá kì í ṣe pé ó kàn jókòó lásán ìyẹn náà tó wá ń ṣe ìrànlọ́wọ́ fún un nípa kájá ewé kájá egbò ká tó ṣe ìwòsàn kájá ìgbọ̀ngàn so ní Bàgọ́jú yẹn pàápàá òkú ṣe padà sí Ìgbórè nìyẹn lẹ́yìn yẹn nígbà tó ń ti lo ọdún pípẹ́ díẹ̀ ní ìlú Òkòdù àbúrò Ọlọ́rundùn àbúrò ẹni tó dáhùn tó ti sílẹ̀ which is Olúfàyín Láfàyín ló wá ẹni ìyẹnmọ̀dé yẹn wá fi fẹ́ àbúrò Ọlọ́rundùn yẹn Ọlọ́jà ni wọ́n ń pè nígbà yẹn náà so bó ṣe fẹ́ Ọlọ́jà ó wá bímọ kan ọmọbìnrin kan fún Ọlọ́jà orúkọ ọmọbìnrin ni àwọn tí sábẹ̀ tí sábìmọ obìnrin kan fún Ọlọ́jà tó wọ́n ṣe bó ṣe dé Òkòdù nìyẹn tó dẹ̀ jẹ́ pé Òkòdù ló dẹ̀ ló fi gbé ìgbésí ayé ẹ̀sìn bẹ́ẹ̀ náà Bàgọ́jú ẹ̀ náà Òkòdù lọ́ọ́ lo gbogbo ìgbésí ayé wọn sí so Bàgọ́jú ẹ̀ tá a bá ń lọ níbi àbí ojú Bàgọ́jú ẹ̀ ibi tí yẹn jókòó sí nígbà tí yẹn dé kò mọ̀. Àwọn ohun ìyà tàbí ohun ìyàlẹ́nu wo ló wà lẹ́yìn mi? Ohun ìyàlẹ́nu tó wà lẹ́yìn mi ni pé bómi ṣe wà wọn ò gbélé náà Wọn kì í èèyàn lè gbélé náà. wọn ò gbélé náà àbí mo fẹ́ tẹ̀bà àbí mo fẹ́ gbọ́njẹ o mo fẹ́ fi ṣe mo fẹ́ fi mọ ohun gbélé náà. ìyẹn ẹ̀kọ́ omi ìwòsàn dẹ̀ ló jẹ́ fún gbogbo àwọn ọmọ Òkòdù lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà pé téèyàn bá sí tó bá lè fara ẹ̀ lẹ̀ láti wá kó wá bù tó bá fi ṣanra àbí pé ó bù mú lágbára Ọlọ́run ìwòsàn ẹ̀ máa lọ ni. Ṣé pé ẹ̀kọ́ tẹ̀ ń sọ ni pé wọn ò lè bómi lọ fún yàn ẹnìyẹn ní láti wá? ènìyàn fúnra ẹ̀ ló gbọ́dọ̀ wá wọn dẹ̀ ń gbè yín bù pé bóyá wọ́n fẹ́ wá tó bá fẹ́ wá bù either from Ìjẹ̀bú-Òde from Àbọ̀wòye from Ìjẹ̀bú-Igbó or any other surrounding villages and towns tó bá fẹ́ wá bù omi wọ́n máa wá sí ìlú Òkòdù ni tó máa wá bá àwọn ẹni tí wọ́n wà ní àkàkà ẹ̀ tó ń ṣe ibi tá a dúró sí lẹ́ẹ̀kan ibẹ̀ náà fi ń ṣe ibùjókòó ibẹ̀ náà ti jọ́sìn tó ń ṣe gbogbo ẹ̀ so wọn ò lè gbé èèyàn ò lè gbẹ̀yìn sí téèyàn bá bù ú bójá agolo báyìí léèyàn fi bù kó tó dé ibi tó ń lọ oníyẹn máa dànù lọ́wọ́ ẹ̀ ni. Ó máa dàn téèyàn bá gbẹ̀yìn wá bù. bẹ́ẹ̀ ni Nígbà tá à ń bọ̀ wọ́n sọ fún wa pé ó ní ibì kan tó yẹ ká gbà pé tàbá gba dẹ̀ bí ìgbà tá a jẹun wá ni. Báwo ni ibẹ̀ yẹn ó fẹ́ ṣe bẹ́ẹ̀ rú mi lójú díẹ̀? kan tó ṣẹlẹ̀ ni pé ibi tán ní ó yẹ kẹ́ gbà yẹn ibẹ̀ ni Ìjẹ̀bú-Òde ìgbà wọ̀lú ibẹ̀ ni Ọ̀rúndùn fúnra ẹ̀ gbà wọ̀lú títì tá ń lò àwọn títì tá ń lò yẹn àtọwọ́dá títì ni ṣùgbọ́n bí nǹkan ibi ìga jẹ́ ibi tó ṣe bí ní àwa àwọn èèyàn àwọn àgbààgbà wa tó kú ní lọ àwa jẹ́ òkè lẹ́lẹ̀ wọ́n fi là títì ní ìsèǹtò náà wà ní ọjà ìṣàìsàn nítorí nìyẹn. A mọ̀ pé lọ́jọ́ tòní oríṣiríṣi ọ̀nà bóyá ẹ̀yìn ilé àbáàrin ilé olóti wà láàrin ìlú Òkè Ọ̀dùn. Ká wá sọ wípé mo nílé tí mò ń gbé ní Òkè Ọ̀dùn ṣé mi ò lè gba ẹ̀kúlé ilé mi wá sí ìdí omi yìí? Nǹkan tó ṣẹlẹ̀ ẹnì tẹ́ bá ti nígbàgbọ́ àbí pé ẹ jẹ́ ọmọ bíbí Òkòdù ẹ lè wá fúnra yín ṣùgbọ́n ọ̀nà ìlú ọ̀gbẹ́dọ̀ gbà ẹ ò lè gbà bẹ́ẹ̀ bí pé ká sọ pé ibi ìjẹ́ short bus àfẹ́gbà bí ìmọ̀ ìpèsè.
ohun yọ Orundun mẹ́wàá ohun yọ ọlọ́jà Orundun. Ẹnọkàn ìrọ̀rùn máa ṣẹnu ẹ̀ èmi wá owó máa rí owó èwá ọmọ mi rí ọmọ èwá làáfíà mi rà làáfíà jẹ́jẹ́ ayẹyẹ ìrìn máa ṣe ìrìn máa bọ̀ jẹ́ máa dé bá ó lè máa gbúgbò kó mẹ́gọ́ bẹ́ẹ̀ ní rojú ráyè ó lè máa jẹun yòókó mẹ́kúrọ́ ọ̀rùn ẹ̀ máa rojú ráyè mo dúpẹ́ náwó ẹ̀ mo dúpẹ́ ní ọwọ́ Jísádé òun lè dúró tẹ̀ ní nọ́ọ̀rọ̀ agbóhùn o agbóye mọ́dé ìwé agbódédé ìlú ni o bẹ́ẹ̀ ṣe àgbógbódìlé o agbóríṣà gbódìlé ní gbódìlé o dédé ìlú ọkọ̀dùn ríye mọ́dé ìwé bọ́rọ̀ o dédé ìlú ọkọ̀dùn rọ̀ta bọ́rọ̀ o ṣọfún ìpẹ́ni òrìṣàgbódìlé o èyí ṣe òrìṣàgbódìlé rárá ṣáwà mọ́ gbódìlé ṣáà tó ṣù rẹ̀ kó wọ́n yẹ ẹni kẹ́ tó ṣù rẹ̀ kò dóṣùrà wà mọ wọn ọwọ́ ní eyín nínú ìdí rẹ̀ wọn ajẹ́ yìnbọn bí a máa ní ẹ̀nà wà wá. Ìgbàgbọ́ wo lẹ nínú Ìyèmódé? Ìgbàgbọ́ mi nínú Ìyèmódé pọ̀ gan nítorí nígbà táwa ní kékeré a gbọ́ àwọn ìtàn kan wípé nígbà tí àwọn olè máa wá káàkiri gbogbo ọlọ́dọ̀ tó bá sọ wọ́n fẹ́ wá síbi wọn ò kí ń lè ní orí ọ̀fẹ́ àti wọnú ìlú wa nítorí pé òkùnrin máa ń ga jù fún wọn láti wọ ìlú yìí pé ó máa ń dáàbò bo gbogbo àwọn ọmọ ìlú yìí. Ìyèmódé jẹ́ nǹkan kan tó jẹ́ òun ló wà important jù nínú ìlú yìí ọlọ́mọ wẹ́wẹ́ ni tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nílùú tó bá di pé nǹkan yẹn ti ń lágbára jù ó máa rán àwọn èèyàn wá pé kó lọ sọ fún wọn pé kó ṣe báyìí tó bá dẹ̀ ti ṣe gbogbo ìlú wọn máa lọ bó ṣe yẹ kó lọ. So Ìyèmódé jẹ́ ìlú tó dáa tó wà òkè tó ń ran ọmọ ìlú yìí lọ́wọ́ níbi gbogbo kó má sí níbi gan tó bá ti gbàdúrà pé gbogbo àwọn ọmọ òkè ọdún lójú ẹ̀ ó dẹ̀ máa ṣe gbogbo ọ̀pọ̀ tó fẹ́ kó ṣe fún wọn tí wọn bá ti ní gbàgbọ́.
الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Adáàpẹ́ fún Ọlọ́run. Aṣọ ìfádọ́lé tí ń jẹ́ Muhammad. Láyé Ọlọ́run á máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bisimilahi rahmani rahim. Èyí tí a wá ṣe ní ààyè yìí lónìí, a wá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run náà. Dákun àfọlá rẹ̀ bẹ̀ ọ́. Jẹ́ kí gbólóhùn ọpẹ́ ó máa jáde lẹ́nu wa pé alhamdulillahi rabbil alamin. Lọ́kùn àti lóhùn ẹni ìṣòwò ìyanu ní ayé yọ bàtà wà lọ́mọ ọwọ́ òun náà ló ń tọ́jú wa ó ti gbẹ̀gbẹ̀ rẹ̀ ó sì tọ́jú wa síbẹ̀ bàbá wa àti ọlọ́run wa ìgbà lónìí èyí lógo torí pé níbi tí ẹ ti bá wa bẹ̀rẹ̀. adúpẹ́ ibi tí ẹ rù wá lọ́wọ́ dé adúpẹ́ ibi tí ẹ mú wa lọ adọ́jọ́ lọ́jọ́ òní ó ti tó bí oṣù bíi 3 sí 4 yàtí ọjọ́ ìsọ́nà àti ẹ̀mbẹ̀ ọlọ́run ilé ní kálukú wa àti nílé ìjọsìn wa adúpẹ́ pé ọjọ́ náà kò lé ní wọn pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ kankan wa gbogbo àwọn ìrìnàjò látọ̀dọ̀ àti kẹta wọn dé bíláyà àlàáfíà pápá àwọn kan ṣì wà lójú ọ̀nà ìgbàgbọ́ wa ni pé wọn yóò débi bíláyà àlàáfíà lórúkọ Jésù Olúwa tẹ́wọ́ gba ọpẹ́ wa tẹ́wọ́ gba ìyìn wa lónìí fún ìṣe wa ọjọ́ òdòdó àkọ́kọ́ irú rẹ̀ ilé ìta ṣe lónìí májọ jẹ́ ìwọ̀ fún wa àṣàmì oníkòní jẹ́ àjẹmọ́ fún wa kò dẹ̀ ní jẹ́ ìwọ̀ fún wa ṣètọ́dún ètò ń bọ̀ aṣojú ẹ̀mí wa tábàárí kùdìẹ̀ tó wà lórúkọ Jésù ètò ń bọ̀ adùnjẹ́lẹ̀ yìí lọ àwọn tí àwọn agbátẹrù tó ń ṣètò yìí ọlọ́wọ́n máa lọ́ra ẹ̀mí wọn agbàdúrà fún alága gbogbo káńsù ìlú yìí bàbá ẹrù wọn lágbára ẹ fi ìmọ̀ kún ìmọ̀ fún wọn ẹ fi agbára kún agbára fún wọn gbogbo àwọn àlejò tí a pè lénìí síbí wọn ti wá láyọ̀ ìpadà àwọn ọmọ ní kábàámọ̀ gbogbo alápapọ̀ lọ́jọ́ ní a ó láyọ̀ má lè yan Ọlọ́run lógo Jésù Olúwa wa. Bàbá ọmọọba olúwo ìjọ tí wọ́n jẹ́ the power of this great occasion to please give us the welcome address. Àwọn bàbá wa gbogbo àwọn aláṣẹ àwọn ọba àwọn òjòyè láti agbègbè mo kí gbogbo àwọn ọmọ ìlú Òkè Orundun àti ìdílé àti gbogbo àwọn ọ̀rẹ́ èyí tó jẹ́ pé wọ́n wá bá wa ṣe àjọyọ̀ níbi ọjọ́ òní mo kí gbogbo yín pé ẹ ṣé púpọ̀. In absentia wọ́n ṣe sọ́lẹ̀ mọ́ mo ń recognize the olóhùn ọ̀gbọ̀gbọ̀ agidi ni wọ́n ebe yorùbá ń wọ ẹtùmọ̀ ẹ pé àwọn atóní àṣẹ̀ṣẹ̀ ń fẹnu pé díẹ̀díẹ̀ yẹn ẹni tó fún ipò èyí tó yẹ pé àfisí àwọn ni àwọn baálẹ̀ wa láti ẹ̀rẹ̀bẹ̀ ọkọ̀ ìlú babaláwa
Mò ń kí àwọn bàbá mi. Bọ́ọ̀lù ilẹ̀ fi bẹ́ẹ̀ mọ̀ mí ṣùgbọ́n èmi mọ̀ wọ́n ọmọ ọ̀tọ̀ọ̀dù ni wọ́n àwọn náà ni aláàjì alímì májòwó pé àwọn baálẹ̀ ti ìdìbò ẹ káàbọ̀ sáàrin wa. Lẹ́yìn ìgbà tí mo ti kí gbogbo àwọn tó jẹ́ bí lọ́balọ́ba ìjòyè àbálẹ̀ tó wà láàrin wa mo fẹ́ fi àsìkò yìí kí àwọn tó ti jẹ́ àwọn alágbára náà tó wà láàrin wa bẹ̀rẹ̀ láti inú ilé mi láti inú ilé mi láti tó ọ̀dọ̀ mi mo kí ìmáàmù wa ìmáàmù Òkè-Orundun ẹ káàbọ̀ láàrin wa bàbá ẹni tó jẹ́ bí alága ìgbìmọ̀ atúlùṣe àbá Abdulaziz ẹ má bínú pé ńgbà míì àgbàdo ti ṣe èèyàn máa ń gbà pé nǹkan gbà míì ẹ má bínú wọn gbọ́dọ̀ kọ́ bó dàgbà níwájú rẹ tó ẹ̀yin náà ẹ káàbọ̀ sáàrin wa. Èèyàn kan tún wà bí tó jẹ́ ọmọ Ọ̀kọ̀ọ̀dùn gbogbo wa lè má mọ̀ abẹ́lẹ́márùn bóyá ìpínlẹ̀ ló wà ní ọmọ Ọ̀kọ̀ọ̀dùn bí mi ẹ̀bá ni wọ́n gbogbo wa la mọ̀ wọ́n ọlọ́lá ni wọ́n àwọn ni Evangelist Wálé Ọ̀dẹ́wọlé àwọn ni aláṣẹ já kẹlórúkọ ọ̀tẹ́ẹ̀dẹ̀ gbogbo gbàgbé Jósádé hòtẹ́ẹ̀lì tó wà nípìnlẹ̀. Ẹ wá gbà mí láyè láti kí gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi pàtàkì àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ mi ẹ̀wẹ̀ báyìí wọ́n ní ènìyàn láṣọ mi tí mo bá fojú wẹ̀yìn tí mo rẹ́ni mi ènìyàn láṣọ mi àwọn ọ̀rẹ́ mi kan wà bí tí mi ò lè ṣe kí má dúpẹ́ lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ láti àwọn ẹgbẹ́ àgbà ẹgbẹ́ wa ẹgbẹ́ tá à ń pè ní Club T of Nigeria ẹgbẹ́ yẹn ti wà for over 40 years now. Lásìkò yìí láì gbéraga níwájú yín èmi ló jẹ́ alága ẹgbẹ́ yẹn lásìkò yìí the current chairman of that club. Ṣùgbọ́n àwọn tó ń jẹ́ bàbá táwa bá ń bẹ̀ àwọn bàbá ẹgbẹ́ àwọn the family member adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ti wà ń bí ọ̀pọ̀lọpọ̀ ní wọn dẹ̀ wà láàrin wa ń bí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọmọọba Adémọ́lá Bákàrè látàgọ́ òye kò ní jẹ́ ìpín ẹnì kankan lóye. Mi ò fi bẹ́ẹ̀ mọ̀rọ̀ sọ tó bá ti di ọ̀rọ̀ ní gbangba báyìí olédè yìí jù ní mọ̀rọ̀ sọ ṣùgbọ́n bí bá ṣe sọ ẹ máa gbà bẹ́ẹ̀. Nǹkan kan ni ó jẹ́ nǹkan ìwúrí fún mi ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ ìgbàdùn fún mi nítorí wípé lẹ́nìí gbogbo àwa tá a wà ń bí ní abẹ́ àkóso ọ̀fẹ́ Ọlọ́run ìtàn la dá sílẹ̀. Lẹ́nìí báwọn òyìnbó ṣe máa ń sọ wọ́n ní history is being made nínú Òkè Orundun báwa dẹ̀ ṣe kéré tó yìí àtàwọn díẹ̀ ìta lè sọ pé bóyá wọ́n jẹ́ ẹ̀kọ́ fún wa kò tí ì sí irú nǹkan báyìí. Orundun Day celebration tá à ń ṣe is the very first tá à ń ṣe. Ó ṣe é ṣe pé a lè rí àwọn àléébù díẹ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ wa àwọn èèyàn wa kó má bínú nítorí pé àkọ́kọ́ ṣe ni eléyìí Ọlọ́run dẹ̀ níbi ṣe àṣemọ́
tọdún tó ń bọ̀ ọlọ́run máa ka gbogbo wa ọlọ́run máa kà wá yẹ àtúnjọ ṣe nínú ayọ̀ ńlá nínú àlàáfíà ara gbogbo àwọn nǹkan tó lè jẹ́ bí àléébù ìdábárí lásìkò yìí ẹ bá ní fún ṣé ó sùn kẹfù para ilé náà kò kí gbogbo yín wípé ẹ ṣe ẹkú òdìdé.
àwọn tá a ṣe lọ́dún yìí la máa jẹ́ lọ́dún tó wà. wọ́n ní pẹ̀lú ní ìrọ́pò wa. mo wá kí ọ̀rẹ́ mi olùkọ́ mi tó jẹ́ chairman club wa láti pè é Society of the World. ọba olùkọ́ ìjọ. I want to congratulate you. Thank you, my patron. Ọ̀rọ̀ àgbàlagbà wọn ó kù létí ọ̀rọ̀ tó kà. He is able to move and pull off here at this time. Lórí ọ̀rọ̀ nípa títí Oṣùpá. Àkókò ìrere ló ti ká dé lórí mi. Ṣùgbọ́n orin tí ọ̀rẹ́ tó kọ́ sí ẹlẹ́ẹ̀kan máa ń kọ́ àwọn èrè pẹ̀lú adólókọ̀ gbọ́. Ẹni tí ò fẹ́ ilé ẹ̀ ìlọ máa bá ẹ dé Oke Orundun. Oke Orundun. Olùdíje adé nílé mi o. Nítorí ó fẹ́ wà àbájọ́ bẹ̀ ní bẹ̀rẹ̀ púpọ̀. Àwọn èèyàn wa ẹ̀kọ́ tí ìgbọ́n kò rí pé ọ̀pọ̀lọpọ̀ wa àti ìdíje ìlú. Nígbà tí ó tẹ̀lé tí èyí lọ sí ẹ̀bọ̀ yìí, ó fi bàbá ẹ̀. A gbìyànjú díẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́rin ara lò pẹ̀. A kó èrò lọ. Orí ọmọ yìí ti wà lọ́dọ̀ mi for about 10-11 years. Everything wọ́n ṣe. Ṣùgbọ́n wọ́n ṣe ohun tó máa jẹ́ kí n padà wá síbẹ̀. Mo mọ̀ pé ọmọ ọba ó ti sọ pé tá a máa tún fi padà wá láì oṣù mẹ́fà ó máa ṣe fún wa. Wọ́n fún mi nílẹ̀ lọ́wọ́ pé kí wọ́n pẹ́lẹ́. Adúgbò fọlọ́. I warmly congratulate all of us on this occasion. You don't want to add me, especially because he invited us. You don't want to go. Lágbára Ọlọ́run ẹsẹ̀ wa ò ní sí ilé o. Ó ṣe wù ọba bá tó ti ṣe ọ̀rọ̀ yìí. Wọ́n á bẹ Ọlọ́run pé ẹnìkan láti fi wọ́n rántí. Kò dẹ̀ ní fẹ́ kò ní dìnnà. Gbogbo àwọn tó wá lórí gbogbo yìí ẹ̀sọ́ wọn. Ebi tí èyí ló kẹ́ lógún. Àwọn lókè. Ṣùgbọ́n èyíkéyìí tó wù kí wọ́n ṣe. Ẹsẹ̀ àwa ò ní sí níbí. Níwọ̀n ìjọba tó bọ̀ ọ́ ìjọ ṣe náà. Gbogbo àwọn tí wọ́n ti tán dìde fún ìdàgbàsókè ìlú yìí orí orílẹ̀ tó ṣe ọlọ́pàá nítorí tó ń ṣe. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún oníkàwé gbé ní lọ. In a little way, we will everything support you in all ways to make sure that this town becomes a modern city, notwithstanding its hidden claim. Kò sí àyè ọ̀rọ̀ púpọ̀. Ẹgbẹ́ tí tọrọ gáfárà tẹ́lẹ̀ ṣáájú ọ̀rọ̀ yìí. Pípẹ́ tí mo fẹ́. À ń tó ìlú náà náà lọ. À ń fẹ́ jẹ ọba. Ilé ọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí bàbá wa láti wá ṣe ìpàdé abẹ́lé tó máa jẹ ọba. Òkè wọn ṣe sílẹ̀. Mo ti sọ fún wọn pé wákàtí kan tó gbé nílé àwọn àti wọ́n yí mú sí mi pé wákàtí kan yóò lọ́dún wà lẹ́yìn. Lọ́nà bá bẹ̀rẹ̀ sí tẹ̀ lókè òkúta 11:30 àti tán.
ìgbà tí ọmọ bá fóònù mi ní pásítọ̀ tó wà ó jẹ́ ìjẹ́ wọn àárọ̀ mi láàárọ̀ kan tó ní kó mo dé mo ní sílẹ̀ ní ìwé òde. Ẹ̀fọ́ tó ti di pé mo máa rọ́ bóyá ní pàrọ̀ ìrìn òfẹ́ tó bínú. Mo gba bọ́ọ̀lì ìdíje ìwé àyà lọ́sọ̀ ìdíje. Kókó pẹ̀lú láti ẹ̀mí fẹ́ ìyá lọ́sọ̀ ìdíje. Ìgbẹ́ láyé náà ní ìkànnì adélógún máa ń kọrin. Bàtà bá fẹ́ dé ká lè gbẹ́ láyé náà ní àdéjọ́ kẹ́rẹ́ àdéṣe dáadáa. Ìlú kìí ṣe ọjọ́ ọ̀rọ̀ púpọ̀. Àwa gbádùn àwa bá ń ṣe ayẹyẹ ni. Àwa múlò wa dùn. Àwa ṣàlùyá. Wọ́n tó wá mọ́ra wa ti ju bẹ́ẹ̀ lọ ni. So wọ́n gbàgbé láyè láti kàn máa sọ̀rọ̀ lọ. Wọ́n sọ̀rọ̀ àlùfáà ọjọ́ òun. Wọ́n wọnú chọ́ọ̀chì tó bẹ̀rẹ̀ sí ṣèwàásù. Tí ò bàbá tó yẹ kó dúró. Ó jẹ́ àwọn sọ̀rọ̀ ti sọ àwọn ti chọ́ọ̀chì wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan. Títí tí ò sẹ́yìn kankan chọ́ọ̀chì ó sì kó sí ní ẹnìkan tó kù bẹ́ẹ̀ ní ọlọ́ba. Àlùfáà kọ́kọ́rọ́ chọ́ọ̀chì rẹ̀ bá ti pé ó kó lọ kù. I'm delighted to be here. I'm delighted to be with you. And I wish you the very, very best now and always. Thank you. God bless you. Ẹ̀gbọ́n mi Balógun Dọ̀láwà àti àwọn ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi lágbègbè. Àwọn ọ̀rọ̀ méjì máa sọ lẹ́yìn ìbí ní one. Why I came here today, I was only here to donate my widow's mite and to bring some words of encouragement on the infrastructure development of our area. But as I was opportune to sit beside the Chamber of Education, one of the patron from the Club of Nigeria, he said, well, from many people beside you, he has given me the honorary membership of the club. The member at the diaspora. Please help me thank him. This is a rare opportunity. Without education forum, without anything, nothing like free. Thank you, sir. I can see that the language education has no bad. My words is not much. Other than to give you some updates. By grace of God today, I'm the General Secretary of Ajoshe Community Elders Group. What is Ajoshe? Every community within Allah and Omunjebu, we have resolved and consider ourselves into a larger community called Ajoshe. We have been unite, talking to government at various levels, from the local government to the state and to the federal. This is started. Okay, sir. Òṣè ẹ̀gbọ́n mi, a ti wà nínú kí ọ̀nà wa dáa, kí lójú wa dáa, kí ló wà, kí gbogbo nǹkan wà. Ó ti lé ní ọdún márùn-ún sẹ́yìn. À ń bá àwọn ìjọba sọ̀rọ̀ ìpele. Bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí. Ní ká sọ̀rọ̀ títí ẹ̀fẹ̀ gbọ́ àwọn ìjọba àpapọ̀ wọ́n ti dìde wọ́n ti gbé ẹni lè máa ṣàánú ẹni ó dẹ̀ ti tọ́ ọmọwé ìyẹn ní Dangote industry èyí tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ káàkiri ìlú Èkó àti bí ìbèṣì àbí ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ti ṣèpàdé pẹ̀lú àwọn òrìjẹ́ alákòóso federal ministry of works and housing ojú pẹ́pẹ́ mo jẹ́ fún àwọn stakeholders kọlọ́pàdé wọn nílùú Abẹ́òkúta. Contract operation yẹn fún mi high-tech construction wọ́n ti bẹ̀rẹ̀ sí ní survey pé a ní àwọn ọkọ̀ tó di kókó díẹ̀díẹ̀
torí tí ẹ bá wo ọ̀nà tó ń ṣe ọ̀nà federal government ni a pè ní trunk b road láti ìlú Ìbàdàn gba Èjì road Ìjẹ̀bú-Òde gba Dubai ọ̀nà tó gbà lọ sí Èjì the very first authority ọ̀nà yìí a ti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti gbà sí wa lẹ́nu pé ó ti ṣeé ṣe àwọn kọ̀ǹtátọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n máa bẹ̀ láti Mọ́lájọyè eré Akétu Ẹ̀pẹ́ wá síbí bí almost 29 kilometres ní gbogbo ọ̀nà máa ṣe fún wa wọ́n máa parí ọ̀nà yẹn ní bíríìjì mọ́gbàlù fún ọ̀nà yìí máa fẹ̀ ó máa tó bí 50 feet ó máa ní gọ́tà dualized road ní solid base road ní reinforced concrete rẹ̀ tó ṣe sí ìbẹ̀jù ọ̀nà bẹ́ẹ̀ ṣe fún wa kì í ṣe asphalt lásán ó máa gbà á ní ọdún mẹ́ta ṣe rí ó ti pẹ́ tí kò ti bá ọ̀tá wa lórí pé àwọn náà ọ̀pọ̀ ọjọ́ owó àjọ síwájú ṣùgbọ́n ọlọ́pàá kò kọlẹ̀ wa mo fẹ́ dúpẹ́ torí wà ní wà lónìí tẹ́mi àti ẹni tó gbà alálejò lónìí ọmọọba olúwẹ̀jọ tá a bá jókòó lórí àpèrè àwọn tá a jẹ́ olórí ìlú àtàwọn kàkàkàkàn tá a kóra jọ pé aláṣẹ bá dà sọ̀rọ̀ lórí ohun tó ń lò wá ìnílẹ̀ wà lónìí bí wọ́n ti bá wá bí ìpòlù wá bí kúrú ẹ̀ mọ́ mi balógun gbilẹ̀ tó àmọ́ra bẹ̀tẹ̀ inú mi dùn wípé irú eléyìí tún yọ ní.
ọmọ olóbì kan wọ̀rọ̀ pẹ̀ pẹ̀nà lè bá fẹ́ ní àwọ̀rọ̀ pẹ̀ ní èèfẹ́ ní àwọ̀rọ̀ pẹ̀ ẹ̀rọ olùkú jẹ ọmọ olùkókò àgbọ̀yán ọmọ onúra kó ìkòtọ́ oko tí ilé okùn lóko ọmọ olùkó ní àgbàdì ọmọ ṣẹ́wù máa wá ṣọ ọmọ sáníkà ọmọ sáni kóríkì ọmọ aṣáni májùmọ̀ ọmọ aṣàlẹ̀ jẹjẹ bí ẹni òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n ń bẹ lọ́dẹ̀dẹ̀ wọn bí ogún bí ọgbọ̀n ń bẹ lọ́dẹ̀dẹ̀ wọn ọmọ dúdú lè mọ̀ bẹ́ẹ̀ sè pupa kọ eré mú sè láàjò ọmọ ṣúlẹ̀ sọ̀bẹ̀ ọbẹ̀ kọ eré wà òkùnkọ̀ ó pẹ́ eré rọ́bà jẹ ó pẹ́ fọ̀rọ̀ rọ́jà tà ọmọ eré pọ̀ ṣoṣo lè fà kálù olúwa ọ̀rá ọ̀wọ̀lù ọmọ ẹ̀rí gbá ọmọ àfìgbà sáwó ọmọ olùkókò àgbọ̀yọ ọmọ núrà àkókò tán ọmọ ọ̀rùndún mẹ́wàá ẹ bá mi ṣoore ilẹ̀ o oore ilé ara ìgbòore ìyẹ́mọ́ni olókè ọmọ táwọn òròyìn olúwa ọ̀rá ọ̀gbọ̀n.
ọmọ ẹkùn lè mo ní ìdúpẹ́ inú mi dùn ìdúpẹ́ lẹ́nu fún ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ọkọ̀ tó owó ilé ní kamari gbogbo àwọn ọkọ̀ tó tilé tó kó lẹ́wà lẹ́yìn òdì àwọn bíríkàdì bẹ́ẹ̀ lórí fò ọwọ́ ní kú gbogbo akátá ìkàdì ọ̀tún ká máa wálé àìfẹ́ lọ́dọ̀ ìṣàṣemọ́ àdéhùn àmà ní wàhálà àbámọ̀ pé aṣọ ilé ìlú kò ní jẹ́ tiwa elékan ní jáde pẹ̀lú wa ilé sísọ ẹ̀bẹ̀ ni màá ṣe jẹ́ ẹṣẹ́ gbọ̀n. ṣùgbọ́n ohun méjì ló máa ń ṣẹlẹ̀ sí ènìyàn téèyàn bá di ipò mú ohun méjì ló lè ṣẹlẹ̀ sí ènìyàn ohun àkọ́kọ́ ni pé ipò yẹn á dá kó fẹ́ nìyẹn sílẹ̀ àbí tàbí kẹ́rìkẹ́ kó kiri kó fi ipò yẹn sílẹ̀ ohun méjì ló máa ṣẹlẹ̀ you can never be in that position for life yẹn pé o lè di ipò yẹn mú títí láé. Bí o bá ṣe dáadáa lónìí, àwọn èèyàn sọ nípa àbí. Bí o ṣe dáadáa, àwọn èèyàn sì ní wọ́n lóyìn nípa ẹ̀. Nígbà tí a bá ń pe tí alága bá ń ṣíwájú, gbogbo àwọn ìgbìmọ̀ a máa wà lẹ́yìn wọn àti ìjọ Ọlọ́run fún ayẹyẹ Oke Orundun Day tí a ṣe the first one tá a ṣe. Àdúgbẹ́ àjọ ìwájú Ọlọ́run fún wa lórí tó dáa pé máa ṣẹ́kì owó yẹn tó yàn wá ti ṣe àpò tó yẹ ìlú lẹ́kẹ̀ẹ́. Olúwa máa jásọ̀ láyé Jésù. Ẹ̀rọ máa jásọ̀ lórúkọ
kọ̀ọ̀kan nínú ìlú yìí lórúkọ Jésù tó nílò ìwòsàn mo ní ìwòsàn lọ́wọ́ ọlọ́lọ́lá ìmúlùkọ́ ọmọ ọbẹ̀ rẹ̀ ìwòsàn ọlọ́run ìmúlùkọ́ ọmọ ọbẹ̀ rẹ̀ ògbóni fórúkọ ọlọ́run ọ̀rẹ́ tẹ́ mú wá ọ̀rẹ́ fún ìgbà sí kó súnre fún yín ọ̀rẹ́ kó tọwọ́ gbọ́ ọ̀rẹ́ yín kó tọwọ́ gbọ́ ẹ̀yìn náà kó súnre fún yín ògbóni fórúkọ ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa fún ìgbàlá wa.